ó yá ẹ kí. Aramide òkú ọdún o, òkú ìyèdún o, wàá ṣe púpọ̀ ọdún. MC Blessiner mo dé o. bọ̀tún yọ gbòtì yọ pápẹ́dé méjì yọ ibi tó bá wù mí mo lè gbóhùn mi gbàbọ́ bá jẹ́ ti kápẹ́dé tó dùn. Mrs Aramide Falilat ọmọ Ṣódì múnimọ̀ wá kí olóríire aya Chief Òtúbọ̀lá òní pẹ̀kúnmọ́ wọlé mọ́ rọra òyìnbó task force o nǹkan ò ní ṣe ọ́ lágbára lọ́wọ́ bàbá òkè ẹ̀gbọ́n rẹ̀ Abimbola Ṣódì mú Àjọkẹ́ ìyálájẹ́ l'Amẹ́ríkà ló pè mí pé kí n wá kí ọ gidi gan olóòkú ọdún ìyá Mariam Ọláyínká yèyè Àyátùláì Ọlálékan o pẹ̀lú Nàsírùláì Ọlájọmí gbogbo àwọn ọmọ náà ò níyàn kú sàmí kó o gbé tó àdúrà mi. Aramide o àbúrò ọ̀nàrẹ́bù Fatai Ṣódìmú former chairman Àlímọ̀ṣọ́ all PDP power to the people náà ni ẹgbẹ́ náà ò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Aláòràbí. ìwọ tún ní Jagunmólú Àlímọ̀ṣọ́ ọba lọ́la oyè àwọn amọ́rílọ́lá bàbá òkè ọ̀nàrẹ́bù tó ń talé tó tún ń talẹ̀ láì ní mọ̀gòmọ́gó nú ọlọ́jọ́ bí ó gbogbo ẹbí Ṣódìmú group pátápátá ló kí ọ ẹ̀gbọ́n rẹ̀ afa Usman Babatunde Ṣódìmú kí ọ pẹ̀lú Ọlárẹ̀wájú Yakub Ṣódìmú àti Hakeem Ṣódìmú Magistrate Salimon pẹ̀lú Chief Mr Ṣódìmú tíyàwó wọn ṣe bẹ́ẹ̀ tó fi lè bora bí aṣọ kólúwọ bọ́dà kan dẹlẹ̀ fẹ́ ni re. Chartered accountant Yemi Shodimu ń kọ́rí àgbà òṣèré túnú nínú eré Ṣàwòrò Idẹ gbogbo ẹbí Ṣódìmú pátápátá ló kí ọ kú oríire ẹbí Ṣódìmú ò ní bàjẹ́ wọ́n kí Aramide pé ó kú ọdún kò sì ní fọdún èyí ṣàṣemọ́ ọlọ́jọ́ bí ó ọ̀yá jẹ́ ń kí ọ bí wọ́n ti ń kìran bàbá tó bí ọlọ́mọ gan. ìwọ lọmọ ẹ̀gbámọ́lísàbí lákéjọ bí ọmọ aṣẹ́ tí mú kíkan ìsàlóró wọn á dùnyùn gbà ọmọ àtẹ́wọ́ gboyè fọkọ gboyè fìrọ̀ gboyè àtẹ́wọ́ mẹ́wẹ̀ẹ̀wá ni wọ́n fi gboyè lákéjọ bí ọba márùn ní bẹ lóde Ẹ̀gbá olúbàrà ọba ni àgùrá ọba ni ọtílẹ̀ ọba ni olówó òdùrú ọba ni aláké Ẹ̀gbá ń kọ́rí ọba náà ní lákéjọbí Ẹ̀gbá ọmọ orò lọ́tà ọmọ yùmúyùmú lóró ké ọmọ nàmúnàmú lóró òfì àgbà tó bá ké nàmúnàmú ó sọ̀rọ̀ jẹ́lé bàbá tó bí ọlọ́mọ ni Ẹ̀gbá gbalẹ̀ Ẹ̀gbá gboko ìgbàkúgbà lẹ́gbẹ́ Ẹ̀gbá ń jàre ọba hàn dákẹ́ mọ́ sẹ́nu gbígbó wúyẹwúyẹ mọ́bọ́n adégbàgúrá mo gbólóhùn bí ọ̀jẹ̀ abímọ̀lákẹ́ ọmọ aláké Fọlájagun Ẹ̀gbá Fọlájà wọ́n fẹ́lẹ̀ ìjà ará akémọ̀jó jógbẹ̀rú mọ́jọ́gbẹ̀kọ ẹ̀rú ní ìsinmi ẹ̀kọ́ kì í sí yàn wò ó Aramide ó ti sọdún èyí ná. ìyá mi Abimbola Àjọkẹ́ Ṣódìmú ìyálájẹ́ l'Amẹ́ríkà ló pé àṣèyí ṣàmọ́dún ó ṣe tẹ̀mí. Aramide òkú ọdún o, òkú ìyèdún o, wàá ṣe púpọ̀.